من ملكك شيئا لما سألتك ربي إن لم ترحمني أنت فما يرحمني الله. wọ́n bá ṣe pariwo tó ní kí ọlọ́run ṣe dára rẹ̀ tó pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí. wọ́n bá ṣe pariwo ọlọ́run tó ló ṣe ráàánú tó pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí. kalimatul ula. alikalimatul ula. olóhùn àkọ́kọ́ tí ọkùnrin ní wí. qala ya rabbi. ó ní wọ́n lóhùn. law ta'lamu anni anta ta'lamu anni uhibbu salihina wa illa aliha. ó ní wọ́n lóhùn. ọlọ́run mọ̀ pé mo fẹ́ràn àwọn tó dáa ìwé ọkàn dáa ni bó bá dáa fún yàn inú mi máa dùn kò dáa fún mi ni jẹ́ kí inú rẹ̀ ó dùn sẹ́ni tó ga kí wọn náà lè bá ga jẹ́ kí inú rẹ̀ ó dùn sẹ́ni tó ní kí wọn náà lè bá ní jẹ́ inú rẹ̀ ó dùn sẹ́ni tí àkókò oore rẹ̀ tó kákòókò tiẹ̀ náà tó gbẹ́lò tó kọ́ wí fọlọ́run nù ó ní mo fẹ́ràn àwọn tó dáa fún mo fẹ́ràn àwọn èèyàn rẹ̀ wọ́n lọ ṣe mí lẹ́ni rẹ̀ ọlọ́run ni mo gbọ́ ó di mí ní. alikalimatu thaniya qala ya rabbi anta ta'lamu anni abghidu li fasiqina wa in kuntu fasiqan. ìṣẹ́jú kejì ó ní wọ́n lọ́wọ́ ya rabbi ó ní wọ́n lọ́wọ́. anta ta'lamu. ṣebí wọ́n lọ dá mi ọmọ pé gbogbo àwọn tí ọ̀dà fún táyé wọn bàjẹ́ yìí tí wọ́n tún ń ba tèèyàn jẹ́ ìfẹ́ràn wọn ìfẹ́ràn aláburú èmi kàn já aláburú ni. in kuntu fasiqan. bí mo ti jẹ́ aláburú tó yìí bí wọ́n bá tún ráwọn tí ń saburú èmi àtún máa kìlọ̀ fún wọn pé ẹ má ṣe mọ́. kí ló dé tó ọ̀dà tó tún wá fẹ́ kí gbogbo ayé tẹlumi ó bàjẹ́ bàtà ayé tiẹ̀ ti bàjẹ́ ọ̀rẹ́dì kí ló dé tó tún fẹ́ kí tẹlumi ó bàjẹ́ tó o bá súnmọ́ lọ́hùn tiẹ̀ tó bàjẹ́ òun náà lè dá má sọ pé kí gbogbo owó rí bákan náà á sì rí bákan náà ká gbogbo owó ká má jà rí bákan náà o kálukú orí bó ti rí kálukú ọba wa pè ọlọ́hùn báyọ̀ pápára rẹ̀ bá ti ká mọ́ àmọ́ wọ́n ti ráàlì dájú báyẹ̀ rẹ̀ ti bàjẹ́ ilé tó fi ọ́ bàjẹ́ fẹ́ lómi kọ́ burú fún gbogbo ọmọ kó wà rí bákan náà nítọ́ da lè yẹn fi tọrọ ọkùnrin ní ní ọlọ́hùn o ìdáni ìtúgbà ìdá aláyè gbogbo àwọn tí ọ̀dà mi máa sọ fún wọn pé wọ́n dá gbogbo tó bá bàjẹ́ èmi àmọ́ tún ṣe wọ́n lò fún mi lágbára kí n ríra mi tún ṣe ó ní méjì. alikalimatu salisa qala ya rabbi law ta'lamu anna dukhuli aljanna yanqusu min mulkika shay'an lamma sa'altuka jannataka. ọ̀rọ̀ kẹta ó ní wọ́n lọ́wọ́ ó ní gbogbo èèyàn ní ń tọrọ àlìjánnà ó ní àmọ́ èèyàn lè tọrọ ẹ̀ torí pé èèyàn rò pé mo wà àlìjánnà wà mí kí n sọ pé mi náà fẹ́ wọ̀ ní ìsìnkú ọgbẹ́ kò bá fi mí sí àwọn èèyàn kan bẹ tí wọ́n bínú káwọn èèyàn wọn wá bínú sísè ẹ̀wọ̀ ọlọ́run kò ní dùn mímí náà tọ́wẹ́ pé orí pé ìtọ́sí lóòótọ́ bí ìsìn wùwà tó dà yìí má jẹ́ wọ́ má bọ̀. alikalimatu rabi'a. kí ló dé tó ń saburú tó fẹ́ kọ́ ọmọ èèyàn wọ́n gẹ́gẹ́ ọdọ́ olójú pàbùkù ló ṣe ọwọ́ afẹ́ wọn máa yìn ọ́ àwọn olè wọn olè yìn ọ́ olè yìn ọ́ lóde ń wí lẹ́ẹ̀kan pé ọmọ Nàìjíríà lọ́wọ́ yìí a lè sọ pé Tinubu a lè sọ pé ẹ ṣeun o ẹ ṣeun rárá o lákòókò yìí o a ní sépèlè yín àmọ́ ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun níbi ọ̀rọ̀ ebi yìí ebi ọ̀pá wa tó báyìí rí láyé àwọn kan bẹ nísìnyí lọ́dọ̀ tèmi àwọn ọmọ kéwù mi ọ̀sẹ̀ méjì ni wọ́n fi jẹ àpò ráìsì kan láàárọ̀ nìkan. náà ó jẹ àárọ̀ nìkan ni o kò sí oúnjẹ ọ̀sán bẹ́ẹ̀ o kò délé talé èló mo ní mo jẹ yóò ráìsì ń jò ní 380,000 mo ti ní gbèsè ráìsì dé
ẹ̀kọ́ tún máa ń lọ lábẹ́ kọ̀ọ̀kan o ẹjọ́ kọ̀ọ̀kan ẹ̀kọ́ owó tó. kọ bọ́ sí táwọn aṣọ pé ẹ ṣeun o àní ṣépè fún yín àmọ́ ẹ ṣeun ẹ̀yin náà wá gbìyànjú ká ẹ ṣeun wọ́n ní bẹ́ẹ̀ bí bá kú ò nínú sẹ́ ìsábùsẹ̀ ẹ̀yin ẹ mú tẹ́bi yìí kú ò kẹ́yìn ọwọ́ abú yín àwọn alábàáyé bú àwọn tọ̀. bọ́bá wa lè jù bá gbára yín ọ̀bá kà kankan ẹ pé àwọn àfáà pé mi ò rújú sí kí wọ́n bá yín yẹjú ẹ̀ àwọn àfáà lè yẹjú ẹ̀ yẹjú rẹ̀ ń bẹ lọ́wọ́ wọn. ẹ gbàgbé ń pa ọ̀rọ̀ agídí o wọ́n yẹ fà agídí ìṣèjọba o wọ́n yẹ fà agídí èèyàn ní. Qala ya Rabbi law ta'lamu anna dukhuliya an-nara yazidu min mulkika shay'an lamma sa'altuka lijirata minha. ìṣẹ́jú kẹrin ọ̀rọ̀ kẹrin tó sọnù oníwọ̀ ọlọ́run rí i pé ìwà tó ń wù ìwà nẹ́ni ìwà ọmọ nẹ́ni ọ̀rọ̀ ọmọ nẹ́ni gbogbo òṣèṣì ìṣe ọmọ nẹ́ni àmọ́ ọlọ́run ọba aláàánú ni ọ́ o lè fẹ́ pìtì nǹkan sànù nǹkan mọ́tì wọná àmọ́ àwọn táwọn jọ wúrú wà yìí tó bá sànù táwọn padà wọná wọ́n yarí o wọ́n fi ẹ̀hónú wọn hàn o nígbà iná àwọn jọ ṣiṣẹ́ ẹ̀ná pẹ̀lú eléyìí ni ó ṣe sànú ẹ̀ ọ̀ wá fòun wọná ó ní ọlọ́run tó bá di pé àwọn tọ̀hún ni ó yarí tí wọ́n wàá dán ọ lẹ́bi torí pé ó fẹ́rí jì mí jẹ́mi náà wọná pẹ̀lú wọn wọ́n fara mọ́ ọmọ mọ̀ pé tí mo lẹ́tọ̀ọ́ sí ni. Al-kalimatul khamisa. ọ̀rọ̀ karùn-ún. Qala ya Rabbi. ó ní wọn lóhùn o. In lam tarhamni anta fama yarhamni. gbọ́dọ̀ tí mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà wọn bí nù. ipe. Ya Rabbi. In lam tarhamni anta fama yarhamuni. ó ní ya Rabbi. Ya Rabbi. ó ní wọn lóhùn o. ọ̀rọ̀ tó sọ last ti tọ́lọ̀ ti gbẹ̀mí lọ́rùn ẹ̀. In lam tarhamuni anta. ó ní sọ pé wáyé ìmí ọ̀bẹ ọjọ́ mo fẹ́ wáyé. In lam tarhamuni anta. ìwọ ló ní ń wáyé tó ní kí ìyá bàbá mi pẹ̀lú màmá mi kan súnmọ́ra wọn ó sì dọ́mọ wọ́n ti ṣe àwọn èyí tí ò níye tí ò dín kankan. In lam tarhamuni anta. mo wà ní àtọ̀ nínú ìyá mi ní 40 ọjọ́ ní èsì wálẹ̀ àwọn kan wálẹ̀ látọ̀ èmi kí mo bẹ̀ ọ́ tó fi mí lẹ̀ ìkẹ́ rẹ ní bẹ pẹ̀lú mi jọ náà. In lam tarhamuni anta. mo wà lẹ́jẹ̀ kìkì 40 ọjọ́ nínú ìyá mi ní èsì bàjẹ́ oyún ọ̀bàjẹ́ èmi kí mo bẹ̀ ọ́ ìkẹ́ rẹ ní bẹ pẹ̀lú mi. In lam tarhamuni anta. 40 ọjọ́ mo wà ní bá sí ẹran nínú ìyá mi nǹkan kò ṣe mí ìkẹ́ rẹ ní bẹ pẹ̀lú mi jọ náà. ìbẹ̀ ọ́ kí o fi mí lẹ̀. Lam tarhamuni anta. mo wá wà lọ́mọ oṣù 4, 5, 6, 7, 8, 9 nínú ìyá mi ìkẹ́ rẹ ní ń lò ní nǹkan kan ò fi ṣe mí. In lam tarhamuni anta. ìkẹ́ rẹ ní ìyá mi fi bí mi ní alààyè. In lam tarhamuni anta. ìrìnà nínú kẹwọ́ ọlọ́run. In lam tarhamuni anta. gbọ́rọ̀ nínú kẹwọ́ ọlọ́run. In lam tarhamuni anta. ń sọ̀rọ̀ nínú kẹwọ́ ọlọ́run. In lam tarhamuni anta. ìgbé ọwọ́ mi méjèèjì ń ṣe gbé nínú kẹwọ́ ọlọ́run. In lam tarhamuni anta. ń ṣe gbé nínú kẹwọ́ ọlọ́run. In lam tarhamuni anta. mo kéwú mo rí ké nínú kẹrẹ ni. In lam tarhamuni anta. kàwé mo rí kà nínú kẹwọ́ ọlọ́run ni. In lam tarhamuni anta. ọ̀sẹ̀ mo mọ̀ ṣe nínú kẹwọ́ ọlọ́run ni. In lam tarhamuni anta. jẹ nísìn mu nísìn tó ń fi ń sẹ̀ ọ́ síbẹ̀síbẹ̀. Lam tarhamuni anta. pariwo ọlọ́gbẹ́ Allahu akbar. Allahu akbar. pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Allahu akbar.
pariwo rẹ̀ lẹ́ẹ̀kan sí. Allahu akbar. ìtẹ̀rẹ̀ amú ńlá. Lam taramuni anta. ó ní mo ṣe bẹ́ẹ̀ láti kéke mọ̀dọ̀mọ̀ ọdún mẹ́wàá mọ̀dọ̀mọ̀ ogún ọdún mọ̀dọ̀mọ̀ ọgbọ̀n ọdún mọ̀dọ̀mọ̀ ogójì ọdún mọ̀dọ̀mọ̀ àádọ́ta ọdún mọ̀dọ̀mọ̀ ọgọ́ta ọdún mo di 70 mo di 80 mo di 90 mo di 100 ìsìsẹ́ ń tọ́ fẹ́ ó sì pa mí ó tó ń fún mi lọ́wọ́ tí tó fi ń ṣe ọ́. Lam taramuni anta. ìkẹ́ rẹ̀ ni wọ́n ń bẹ pẹ̀lú mi títí ó fi dòní nínú ìkẹ́ rẹ̀ náà lọ fà á rẹ̀ ṣe mí lérí àárẹ̀ ẹnì náà ló fi wá sọ pé àkókò tí ń lò ó tó ọwọ́ àkùsẹ́jú kan báyìí ńlá ń tẹ̀rẹ̀ amúní. Lam taramuni anta. lónìí tọ́wọ́ àkùsẹ́jú kan tí padà wá dọ̀ ọ̀rẹ́ ọlọ́run tọ́ba wá lọ kẹ́mi wọn. Faman yarhamuni. mo dúpẹ́ ẹ̀kẹ́ tó ti ṣe fún mi tẹ́lẹ̀ àmọ́ fọmọ́ tẹ fọ. Faman yarhamuni. ìwọ ọlọ́run tani wọ́n rò kó tó lè kẹ́mi tí lè bá. Faman yarhamuni. lọ́tọ̀ tí ń bá sẹ́ rẹ̀ bọ̀ lérí mi ọwọ́ àkùsẹ́jú kan tó fi yọrí iṣẹ́ ara rẹ̀ ọwọ́ ló ṣe mọ́ júwe ẹni tó bá tún dàbí rẹ̀ tó lè kẹ́mi tí mo lè lè bá tí ọba ń ṣe yókù lẹ́nu tó kù. Farahimtu. ọlọ́run nígbà tó wí bẹ́ẹ̀ fọ́rọ̀ ìmùtù. Farahimtu. èmi náà fúnra mi ọlọ́run mo wá wò pé ọmọ sẹ́ni tó tún lè kẹ́ ẹ lóòótọ́ àbẹ̀mí náà ìrì lára ìdá ìtẹ́lẹ̀ kí n tó mọ kẹ́ ni fọ́rọ̀ ìmùtù. Farahimtu. ọlọ́run ní wọ Musa mo bá sọ ìkẹ́ mi kalẹ̀ lérí ẹ̀. Ya Musa. ọlọ́run ní wọ Musa. Afakana yaliku bikarami ani aruddahu khaiban. Musa wọn náà bá ń ro owó sọpọn mi ilé kéèyàn ọsẹ mi kó ìtún padà wádọ̀ mi wá túbà kó ìtún bẹ̀ mí kí wọ́n á ní ìgbà tútúbà rẹ̀. Maqad takallama bihasil kalimati. nígbà tó wá fẹ́ pè mí tó fẹ́ bẹ̀ mí àwọn ọ̀rọ̀.